Èkìtì state títí dé Kwara gbogbo yín ẹ lọ dákẹ́ à ń lo èèyàn fún nǹkan kan abẹ́ ń pa àwọn ọmọ wa lẹ́nu abẹ́ ń kí orí àwọn ọmọ wa lọ dákẹ́ rẹ̀ nítorí lẹ́yìn eléyìí látẹ̀ní lọ tẹ́tí gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ mi lẹ́ ń pa o pápá alẹ́ Yorùbá lè àwọn ọmọ mi lẹ́ ń pa ibà sọba ní bá ń ṣe rẹ̀ tí ń fi èèyàn díẹ̀ ní ara rẹ̀ torí àmọ́ àwọn ọba tán fẹ́ èèyàn díẹ̀ ní ara lóṣooṣù gbogbo ẹ̀yin àtọ́gbá ni o àti tòye ni o àti babaláwo ni o àti pásítọ̀ ni o àti àfáà ni o àti olóṣèlú ni o àti olóògùn ni o oníṣègùn ni o àtẹ̀ntì ṣe fá ni o ẹ má lo èèyàn mọ́ o ẹ má lo àwọn ọmọ wa mọ́ o ẹ má pa àwọn ọmọ wa mọ́ o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa ò ní sóyè o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa jayé ó sórí gbogbo o. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ibikíbi tá bá ti ń gbọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi share program yìí jáde síta. Mo fi igun mẹ́rin ilẹ̀ Yorùbá mo fi rọ gbogbo wa pápátá ẹ jọ̀ọ́ a máa ju wa ṣe kò ní rẹ̀ wá o. Ilẹ̀ Yorùbá máa gbé wá o. Gẹ́gẹ́ bí nǹkan tí Rashidi tó sọ. Rashidi sọ̀rọ̀ yẹn Rashidi ọmọ Ìwó. Èmi ò ní pé Rashidi ní ọba Ìwó ní ọ̀dọ̀ tèmi ni mo sọ. Ẹ lè pè ní ọba lọ́dọ̀ ti yín torí nǹkan tí èèyàn bá fẹnu ara ẹ̀ sọ ó lágbára ó lòun kì í ṣọba ó ní emir lòun fídíò tó ti sọ wà so ó ní ò kì í ṣe ọba bọ̀ ní ìsìn yóò ń kílèmí pé ọba lòun àwọn ọmọ òun àwa mẹyọ ọmọ tó bí ìyẹgbẹ́ mẹyọ ọmọ tó bí ọmọ ẹyọ kan àbí méjì ló bí wọ́n ní wọ́n bọ́wọ́ lọ́mọkọ ọmọ àṣìpọ̀wé ní àbàkà ó bí kìíní ó wà ní kí lórúkọ ẹ̀ ó wà ní kí lórúkọ ibi tó wà ó wà ní kí lórúkọ ìlú yìí ṣé tọ́kì ni àbí tọ́kì kọ́ kí lórúkọ ìlú yìí náà ṣe ẹ ṣeun bàbá mi ogun àtọ́sà ó wà ní Canada ó wà ní Canada àkọ́bí ẹ̀ Rashidi rédèrèdè tó ń sọ̀rọ̀ pé àwọn ọmọ òun àmẹ́yọ ọmọ méjì péré ló bí ìkankùnrin ìkóbìnrin àkọ́bí ẹ̀ tó jọkùnrin ó wà ní Canada kò mọ àti jẹ àti mú bóyá yẹ̀pẹ̀ náà ń fọmọ jẹ ní Canada kò mọ̀ bóyá kú gan ló ń jẹ́ ń bẹ̀ kò mọ̀ ó mọ tí àkọ́bí tó kọ́kọ́ bí ọmọ ká kọ́kọ́ kí ẹ pé bàbá ọmọ tí wọn náà di bàbá tó lọ́mọ láyé àkọ́ṣẹ́ igi ẹ ó mọ tí ń jẹ ó mọ tí ń mu bàbá òfò bàbá ìbànújẹ́ ní aspect bàbá Rashidi ó kójú mọ̀ ó fail níbẹ̀ ní aspect ọba ó fail aspect brother ilẹ̀ Yorùbá kò síbi tó ti pass níbẹ̀ F9 ló mú parallel F9 ìgbésí ayé tó ń gbé nílẹ̀ Yorùbá ìgbésí ayé no ní tó bá ń kọ kàtígó lọ́ba tó ayé ẹ̀ mú yẹ́sì táyé ẹ̀ sunwọ̀n tá lè fáyé wọn tọrọ ó sí lára wọn bá ń bí àlà ní everybody mọ̀ mọ́tò tó ń gùn ó sunkún gbà ni ó ń rákò lẹ́ẹ̀lẹ́ báyìí ló tọrọ mọ́tò ni ó tọrọ ó sunkún bíi bébì ni mọ́tò tó ń gùn mo lè play ẹ̀ kó fetí ara ẹ̀ gbọ́ ó sunkún gba mọ́tò ni ìgbé ayé ò wu anybody nílẹ̀ Yorùbá àtòkè àtìsàlẹ̀ kò sílẹ̀ tó wu anybody nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kò síbi tá a lè fi tọ́ka sí pé àwòkọ́ṣe rere kan rèé ó sí lára àwọn tó ń sọ nílẹ̀ Yorùbá ó yẹ ń sìn ò bá àrú kó o ti gba bílíọ̀nsì lọ́wọ́ àràbò kó wá máa kọjú ti nuisance ìwà sọ wípé o mọ àwọn ọba kan o mọ̀ wọ́n tó bá pè ní tó lọ́ba tó nídòó yẹ ló yẹ kán arrest ẹ. bàbá wa kí lórúkọ gómìnà wa gómìnà Adeleke abẹ̀yìn àròyìn gómìnà wa Adeleke irú àwọn ọ̀rọ̀ báyìí tẹ́yàn bá ń sọ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ń mójútó àwọn tó bá ń bú gómìnàsì tẹ́ ẹ bá ń mójútó àwọn tó bá bú àwọn kí lórúkọ pírẹsidẹ́ǹtì tẹ́ ẹ mójútó àwọn tó bá ń bú àwọn kìíní irú àwọn èèyàn báyìí ni ó yẹ kẹ́ máa mójútó wọn ìwọ tó bá lè láìlú ẹgbẹ̀gbẹ̀ pé ó mọ àwọn kan tí wọ́n pa èèyàn tí wọ́n fi ń rúbọ nílẹ̀ Yorùbá ó mọ àwọn ọba kan torí kámpọ̀sì ọba nìwọ náà ń pera ẹ ó ṣeé ṣe kó ti wà ń bẹ̀rẹ̀ lọ́jọ́ tó ń pa ẹnìyẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ló dẹsẹ̀ ẹnìyẹn mú ó ṣeé ṣe kó jẹ́ pé ìwọ ló dápẹ́ ẹni tó ń pa tí ọba àwọn kámpọ̀sì ọba yín tẹ́ ẹ pa ó yẹ kí wọ́n gbé ẹ tí wọ́n bá àrẹ́sì ẹ wàá ṣàlè tọ́ka síbẹ̀ ní báyìí ọba báyìí ni o kán bá fa gbùrù ọ̀padà fagbó torí pé kò dá kí ọba wà nílẹ̀ Yorùbá kó máa fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ kò dẹ̀ yẹ kí ọba wà nílẹ̀ Yorùbá kó máa fẹ̀yàn bọ́rí a ní láti mọ ẹnìyẹn gómìnà wa Adeleke your attention is needed sir #Governor Adeleke your attention is needed
lórí Rashidi Ìwó tó lòun ọba ibẹ̀ ó sọ nígboro ayé yáyáyáyá ó lòun mọ ọba tó pààyàn. Abẹ̀yìn gómìnà wa ọlọ́lá jùlọ ẹ bá wa gbégbèsè tó lágbára sí lórí kó bá wa múra ọba yẹn jáde torí kò yẹ kí ọba yẹn wà nílẹ̀ Yorùbá o kó má sí lọ́gbà ẹ̀wọ̀n o. Irú ọba bẹ́ẹ̀ kò yẹ kó wà láàárín àwọn ọmọ Yorùbá kó má pa wá tán. Ẹ bá wa gbé Rashidi kó wá bá wa mú ọba yẹn jáde. Ẹ̀yin lè ràn wá lọ́wọ́ kẹ́ ṣe kìkì pé kí wọ́n má dárúkọ ẹnìkan ìyẹn ni a lè lajú wa sílẹ̀ káwọn kan máa pa èèyàn gẹ́gẹ́ bí Rashidi ṣe sọ ó lòun ọba yẹn tó bá fi lè mú tó sọ pé òun mọ̀ tẹ́ ẹ bá gbé tó bá ń tọ́ṣù ẹ̀ bóyá bí tó bá ń fi áyọ̀nù gbígbóná jọlọ́kọ́ àbí jọnífùrọ̀ yóò náwó sí ọba ọ̀hún àbí tó bá fi áyọ̀nù gbígbóná mọ́lẹ́rẹ̀kẹ́ yóò ṣà náwó sí àbí. Abẹ̀yìn o ẹ bá wa gbégbèsè tó lágbára sí lórí. Gómìnà wa ọlọ́lá jùlọ ọmọ Adeleke ẹ bá wa gbégbèsè sí lórí. Torí pé tá a bá ń gbọ́rù ọ̀rọ̀ yìí nílẹ̀ Yorùbá tá a bá mójútó ohun tí ó lágbára ni. Tá a bá ń gbọ́rù ọ̀rọ̀ yìí tá a bá pariwo ohun tó ní agbára ni. Rashidi tó pẹ̀rẹ̀ ní ọba Ìgbò kìí ṣọba lọ́dọ̀ tiwa ṣùgbọ́n ó ṣọba kò ṣọba bàbá wa citizen ara citizen yìí ni. Gómìnà Adeleke ara citizen Ọ̀ṣun state ni. Ó jẹ́ ọba o kò jọba ọ̀ndà yín ló wà citizen Ọ̀ṣun state ni ẹ̀yin ní 4 citizen Ọ̀ṣun state ara citizen Ọ̀ṣun state ni Rashidi wà. Abẹ̀yìn àròyìn ẹni kí Rashidi mú ẹni tó ọba tó lò mọ̀ tó ń pa èèyàn yẹn ẹni kó bá yín mú jáde ẹni kó bá yín mú jáde tí ò bá wá mú jáde ìbanilórúkọ orúkọ ọ̀rọ̀ tó sọ yẹn ó tàbùkù gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá tó bèdè sàlẹ̀. Mo lè fi gbogbo àsìkò yìí náà mo fi pé gbogbo ẹ̀yin lọ́balọ́ba níjòyè níjòyè gbogbo ẹ̀yin ọba ládéládé láti orí bàbá wa Ọ̀gájá wan Ọ̀ọ̀ni òrìṣà ilẹ̀ Yorùbá the first king of Yorùbá land. Abẹ̀yìn àròyìn o Rashidi tó sọrú ọ̀rọ̀ yìí pé òun ọba kan ẹ bá wa pé bóyá kẹ́ pé ni àbí kẹ́ pé méjì sí lórí pé kó náwó sí ọba yẹn láàrin yín ó ń ṣàlẹ́yìn gbogbo yín ni ìgbanilórúkọ ńlá ló jẹ́ tẹ́ ẹ̀ bá tẹ̀ nínú kó mú ẹnìyẹn jáde ojú burúkú náà máa fi gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o tẹ́ ẹ̀ bá gẹ̀ẹ́tì arrested ojú burúkú náà máa fi wọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá o wọ́n máa ní bóyá eléyìí ni ó lè jẹ́ eléyìí ni o ó lè jẹ́ eléyìí ni o ó lè jẹ́ eléyìí ni ó lè jẹ́ eléyìí ni gbogbo àwọn èèyàn máa sọ. Wọ́n ní ẹnìkan ló parí ládùn wọ́n ní gbogbo àdó ló parí pápátá látòkè désàlẹ̀ ẹnìkan péré ló sì parí ládùn ẹnìkan péré ló parí ládùn wọ́n ní gbogbo àdó pátá ló parí. Tó bá ti ba orúkọ ọba kan jẹ́ ó ní òun mọ àwọn ọba kan òun mọ ọba tó pààyàn tó fi ẹ̀jẹ̀ èèyàn yẹn tó fi ń wẹ̀ tó mú gẹ́gẹ́ bí omi. Àwa lè rí ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin ọba ládéládé ká àyà wa tún máa já. Àwa lè rí ẹ̀yin ọba ládé ilẹ̀ Yorùbá kẹ́rù tún máa bà wá ká tún máa wò yí kọ̀mọ̀kọ̀mọ̀ pé bóyá eléyìí ni àbẹ́lẹ̀ kọ́ eléyìí ọba eléyìí tó ń wò bákan ó lè dóhùn ni Rashidi sọ o eléyìí tó ṣàárẹ̀ ní músẹ́músẹ́ ó lè dóhùn ni ó lè dóhùn ni ní everybody máa sọ ẹjọ́ ìgbésẹ̀ tó ní agbára strong hand bàbá wa onírìṣà Ọ̀gájá wan nílẹ̀ Yorùbá adíápẹ́ lórí ìlúkẹ̀rẹ̀ adókínní ẹgbọ́ ẹ̀tọ́ ẹ̀pàwẹ́ fèrèkìjọbì meeting ọba aládé ó gbọ́dọ̀ host bẹ́ẹ̀ ni ẹgbẹ́ dìde ìbanilórúkọ ńlá ló jẹ́ fún gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá láti orí yín títí désàlẹ̀ láti orí ọba tó ga jù láti orí ọba tó lórúkọ jù láti orí ọba tó nípò jù láti orí ọba tó ní kíní jù désàlẹ̀ apáta ìbanilórúkọ jẹ́ ńlá ni ìgbésẹ̀ ńlá gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹgbẹ́ sí police station abọ́yẹ̀bọ́ ṣiṣẹ́ bàbá mi ìmọ̀kọ́ tó ṣe kíní tí ò ṣiṣẹ́ o bó ti sẹ́ẹ̀dì kíní sí yín pé kẹ́ wọlé. Hello wọ́n ní ẹnìkan ló parí ládò wọ́n ní gbogbo àdó ló parí nílùú àdó àwọn apárí ìlú àwọn apárí ẹnìkan péré dẹ̀ parí bẹ̀ ẹnìkan péré ló parí bẹ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ tó lágbára ọ̀rọ̀ tí Rashidi sọ yìí ọ̀rọ̀ tó mú ìbẹ̀rù bá àwọn ọmọ Yorùbá ni ọ̀rọ̀ tí Rashidi sọ yìí ọ̀rọ̀ tó mú ìpayà bá àwọn ọmọ Yorùbá ni ọ̀rọ̀ tí Rashidi sọ yìí ó dójú ti àwọn ọmọ kan ilẹ̀ Yorùbá pé èwo nínú àwọn ọba ṣọ́ba ìlú tèmi ni àbí ọba ìlú ọ̀rẹ́ mi ni àbí ọba ìlú tiyín ni ṣùgbọ́n tó bá ti mú ọba yẹn jáde ó tán
wọ́n ti yọ kàńdá kúrò nínú ìrẹsì nìyẹn tó bá ti lè náwó sí ọba yẹn tó ń mú jáde ó ti yọ kàńdá kúrò nínú ìrẹsì nìyẹn gbogbo ẹ̀yin ọba yòókù ẹ ti wẹ̀ kí yán kàn nìkan ṣùgbọ́n àìmáà ráìsì Rashidi Ìwó ó léwu àìmáà ráìsì Rashidi Ìwó ewu lálẹ́ wà gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátá ẹ ti tọ́ná sórí òrùlé sùn torí ojú apààyàn ní gbogbo ọmọ Yorùbá máa fi wò yín o ṣé ìwọ ni àbí ìwọ kọ́ ìwọ ni àbí ìwọ kọ́ ojú apààyàn ní gbogbo ọmọ Yorùbá máa fi wò yín o ẹwẹ ẹyẹ kan nìkan kó mú ẹnìyẹn kó mú jáde ọba ilẹ̀ Yorùbá tó ń pààyàn tó fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ tó dẹ̀ ń mu ẹ̀jẹ̀ èèyàn ó lòún mọ̀ dáadáa o ọ̀tọ̀ òun gba níwọ̀n rìn ni ìkankan lèèyàn máa sọ tí ò ní sọ mí mọ́ o bó ti ń sọ tó ń ṣe wọ̀nrànwọ̀nràn tó ń ṣe wọ̀nrànwọ̀nràn kiri ayé wọ́n ń pe wèrè ní wèrè ní wọ́n fa pé wúrẹ́ gẹ́gẹ́ ó ń gọmọ ènìyàn lọ ó ń jọ ọmọ ènìyàn lọ́sàn-án ó ń gẹṣin lóru wọ́n dẹ̀ ń pè ní wèrè ní wèrè ní wèrè ní ẹja mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí that is why tí mo fi kọ́kọ́ sọ̀rọ̀ yìí ẹ̀yin ọba mo pè yín o ẹ̀yin gómìnà wa ọlọ́lá jùlọ gómìnà Adeleke ẹ bá wa invite Rashidi ọmọ Ìwó kó wá bá yín mú ẹni tí ó ṣerú kọ bẹ́ẹ̀ yẹn kó wá bá yín mú síta torí tí ò bá mú síta ohun tí ò dáa ni kó wá bá wa mú síta torí a lè máa fi ojú burúkú gbogbo balẹ̀ Yorùbá tó bá dẹ̀ mú síta á lè rìn á lè yan á lè mọ ọba tó yẹ ká sùn sí lọ́dọ̀ á lè mọ ọba tó yẹ ká jókòó sí lọ́dọ̀ ẹ jọ̀ọ́ abẹ̀yìn arọ̀yìn ẹ bá wa gbé ìgbésẹ̀ tí ó lágbára voice note yìí ó sọ síta èmi ò lọ́dọ̀ tèmi ò mọ̀ pé téèyàn bá ti mu gbójú igbó máa ń padà ń bó ṣe máa ń rí nìyẹn igbó máa ń táyẹ lómi ìṣe ṣùgbọ́n igbó tó ń rọ́bà ní balloon òun ló ṣayé ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá wá sọ pé òun ló ṣayé ẹ̀ bẹ́ẹ̀ ó ti mu rọ́bà yòó ó ti mu balloon yòó ṣẹ́wárí àwọn ẹlòmíì etí ọ̀rọ̀ náà máa rò pé wọ́n ń gbọ́ etí tó máa fi gbọ́ etí pé wọ́n ń gbọ́rọ̀ ni tó sì jẹ́ pé òṣì ọ̀rọ̀ ló ń sọ hello etí tó lóyún máa fi gbọ́ ọ̀rọ̀ gidi náà rò pé ó ń sọ tó lè yẹ pé kí ni òṣì ọ̀rọ̀ ló ń sọ ṣùgbọ́n tẹ́ bá ti fi jófin fín kò ní ṣe wọ́n bí débẹ̀ yẹn mọ́ o kò ní yé tó kò kọ́kọ́ lórí pé kí ni kí n fọ́ọ̀mù o kí ni mo tún lè sọ o táwọn èèyàn ti máa pariwo mi o kí ni mo tún lè sọ táwọn èèyàn ti máa pariwo mi o Rashidi o kò ní lè ronú lórúkọ mẹ́yìn kò ní lè dọ́wọ́ irú ẹ̀bù mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi ò lọ́dọ̀ tèmi èmi mọ̀ ìpé kò sí ọba ilẹ̀ Yorùbá tó ṣerú ẹ̀ ilẹ̀ Yorùbá kò sí babaláwo tó lè mú ẹ̀jẹ̀ èèyàn kínkínní kó kan sí anything nílẹ̀ Yorùbá tó bá ti jẹ́ pé èèyàn ni nítorí pé àwa èèyàn tá a jẹ́ ọmọ Yorùbá yìí ọmọ irúnmọlẹ̀ ni wá báwo ṣé wọ́n máa fi ọmọ rẹ̀ bọ́ rẹ̀ ní kò possible ọmọ ìmọ̀lẹ̀ ní gbogbo wa ọmọ igba irúnmọlẹ̀ ní gbogbo wa pápátá either o Muslim ni ẹ o either Christian ni ẹ o either you like it o either o like ẹ ọmọ irúnmọlẹ̀ ni wá irúnmọlẹ̀ ò sì lè lajú sílẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ta ló lè bí ọmọ tó bí nínú kẹ́ni kan sọ pé òun fẹ́ pa òun fẹ́ fún ẹlẹ́jẹ̀ rẹ̀ mo bèrè ní bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn ẹ lè pa ọmọ o ẹ lè pa èèyàn nílẹ̀ Yorùbá kẹ́ wá fún ní ẹ̀jẹ̀ ọmọ tó pa kò possible wọ́n fọmọ rẹ̀ bọ́ rẹ̀ kí náà pè ní ọmọ rẹ̀ àwọn ọmọ irúnmọlẹ̀ wọn kì í fi ẹ̀jẹ̀ àwọn ọmọ irúnmọlẹ̀ bọ ilẹ̀ kò possible ìwọ̀n ní gbà á àwọn tẹ́ bá rí tí wọ́n ká orí èèyàn mọ́wọ́ wọn tẹ́ rí tí wọ́n kásẹ̀ èèyàn mọ́wọ́ wọn kì í ṣe babaláwo ilẹ̀ Yorùbá ni wọ́n. Mùsùlùmí ló kó ògùn owó wá sílẹ̀ Yorùbá. Mùsùlùmí ló kó ògùn owó wá sílẹ̀ Yorùbá àwọn ni wọ́n kó máa gé orí èèyàn kán máa fi ṣe nǹkan sílẹ̀ Yorùbá alálẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ ń bínú sí gbogbo wọn alálẹ̀ ilẹ̀ Yorùbá lòdì sí torí ẹ̀jẹ̀ ọmọ irúnmọlẹ̀ kẹ̀kẹ́ ò gbọdọ̀ ta sílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá kẹ̀kẹ́ ò gbọdọ̀ ta sílẹ̀ àwọn tó ní ilẹ̀ Yorùbá tí Ọlọ́run gbé ilẹ̀ Yorùbá yẹn tó gbélé lọ́wọ́ wọn ń bínú gidigidigidi wọ́n ń bínú pé ìtàgàsílẹ̀ yẹn ti pọ̀ jù lọ́wọ́ àwọn mùsùlùmí dẹ̀ ni yes àwọn tó ń rí fatia fatayi saka kí lórúkọ wọn ẹ má bínú o díndíndín ẹ má bínú àwọn mùsùlùmí tó ní díndíndíndíndín mi mọ orúkọ wọn pè àwọn kìí ṣe gbogbo wọn o tàbá sọ ká máa yan o kìí ṣe gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n ń dọ́rù ẹ̀ wò tàbá ń sọ ká máa yan lẹ́gbẹ̀ẹ́ not everyone wọn o ṣùgbọ́n àwọn tó ń ṣe kò ṣe agbára àwọn bàbá ńlá bàbá wa àwọn tó ń ṣe nínú wọn
kò ń ṣe agbára baba ńlá baba wa ni wọ́n ń lò tán fi ń ṣe é. Agbára ìlú míì, àlùdọ̀nù ìlú míì. Mufutau àwọn tí ń gé orí nìyẹn. Tẹ́ bá ń gbọ́ mufu àwọn tí ń gé orí nìyẹn. Mufutau Sarafadini nǹkan kan. So bó ṣe rí ni kò ṣe gbogbo wọn, kò ṣe gbogbo muslim ló ṣe, but àwọn tó ń ṣe wọ̀nyí mùsùlùmí ni wọ́n. Kò dẹ̀ ń ṣe agbára bá pé ṣebí ẹ̀yin ilẹ̀ Yorùbá, ṣebí ẹ̀yin bàbá, kò ń ṣe agbára ilẹ̀ Yorùbá, kò ń ṣe àwọn oníṣègùn ilẹ̀ Yorùbá, kò ń ṣe àwọn babaláwo ilẹ̀ Yorùbá ni wọ́n fún wọn ní tó ń gún wọn. Àkọ́dà wọ́n bá bèèrè àwọn babaláwo ilẹ̀ Yorùbá gan pé kí ni wọ́n ń gún wọn, wọ́n mọ̀. Kí ni wọ́n ń pò mọ́, wọ́n mọ̀. Kí ni wọ́n ń lò fún, wọ́n bá fẹ̀jẹ̀ èèyàn sí, wọ́n mọ̀. Bó ṣe rí nìyẹn. Agbára India ìlú míì, agbára another country, àlùjọ̀nù another country. Nítorí wọ́n ní wọ́n wọlé àlùwà, wọ́n ti pe àjọ̀nù ìlú míì wá sílẹ̀ Yorùbá. Ìyẹn ni wọ́n ń fún wọn ní gbogbo tó ń lò. Ajogun làwọn ọmọ Yorùbá máa ń pè é, ajogun. Àwọn ni wọ́n máa ń pe ajogun wá. Ó ní ohun tó máa kà nínú Kùránì wọn, ó ní ohun tó máa tẹ̀. Tó bá ti ń kà àjọ̀nù yẹn máa bọ̀, ẹ̀mí àjọ̀nù yẹn máa wọlé, ẹ̀mí àjọ̀nù yẹn máa wọlé. Tó bá ti wá wọlé, wọ́n á tilẹ̀kùn mọ́, wọ́n máa béèrè kan lọ́wọ́ ẹ̀, kí ni káwọn lò, kí ni káwọn lò, kí ni káwọn lò. Ìyẹn ni ó máa ń pa èèyàn sí lórí, wọ́n máa ń mu ẹ̀jẹ̀ wọn. Kì í ṣe àlùjọ̀nù nílẹ̀ Yorùbá, ní àlùjọ̀nù nílẹ̀ Yorùbá. Àwọn ní máa ń pe àlùjọ̀nù wọn. Tó bá ti wá pe àlùjọ̀nù wọn, wọn ní mọ tó máa pè tálùjọ̀nù yẹn máa fi padà síbi tó ti wá. Bó ṣe rí nìyẹn o. Mo ṣàlàyé ẹ̀ fún wa ní ṣókí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa, ẹ̀yin mọ̀mọ́ wa, ẹ má jẹ́ kí a wò pé àwa o èmi mà pọ̀rọ̀ rere ló sọ lẹ́nu. Torí pé ògùn mọ̀ tí ó bá mọ orí èèyàn bẹ́ẹ̀ yẹn á dìrì dárúkọ ẹ̀. So àwa wí ló ń ṣe notice me, àwọn nàbílọ́ǹgì ayé ẹ̀ wá. So wọ́n ti pa ẹ̀sìn Ìbàdàn tó ti gbó. O tún gbogbo kí ni kó tún sọ o kẹ́ni máa sọ pé kíní kan ọ̀rọ̀ ẹ̀ ò mú yẹ̀sì ní gbogbo ayé. Ọ̀rọ̀ ẹ̀ ò mú yẹ̀sì, ayé ẹ̀ ò mú yẹ̀sì. Ìwọ tó yẹ pé fáìn bàrà nìyẹn. Ọba tó ń tọrọ jẹ. Ọba tó ń tọrọ mọ́tò tí ò lè dára mọ́tò. Ṣé irú yẹn ni wọ́n sọ ní gbogbo ayé? So ọ̀rọ̀ ẹ̀ no ni. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.